Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú dédé àsìkò yìí. Bẹ́ẹ̀ ni, wọ́n bá ní ọmọ Ashley ń ṣe birthday. Wọ́n ní Ashley torí pé kábíyèsí ti jàjà sọ pé kó ṣe é ní ààfin. Torí kábíyèsí ti bínú sí pé kò gbọdọ̀ ṣe birthday yẹn láàfin. Ó ṣe lè ṣe birthday ọjọ́ méje, níbo náà ti ń ṣerú ẹ̀. Ju gbogbo ẹ̀ lọ, kábíyèsí ṣáà bó ṣe ṣe eré àyẹn ni òde wáyé wa. Bẹ́ẹ̀ tí bá ṣe gbọ́ tẹ́lẹ̀ ni pé ó lóun fẹ́ ṣe kíní 7 days. Ṣé ọmọ pé Ashley ò lè ṣe kó má kọjá ààyè ẹ̀. Torí pé kábíyèsí ti jàjà gbà fún pé kó ṣe láàfin. Bó ṣe wá bá kábíyèsí ẹ̀. Kábíyèsí o, title òun fẹ́ kẹ́ fún ọmọ tòun ní title nínú birthday kó fi ṣe, kó fi mark ẹ̀ fún. Title kan fún ní title kan torí kábíyèsí ti lọ fún ní Adémákinwá. Adémákinwá tó ní kábíyèsí ti ṣèṣì fún àṣé ọmọ ò ń ṣe ọmọ kábíyèsí. So wọ́n kàn fún ní orúkọ yẹn. Ẹ̀sìn kó dẹ̀ wá prove ẹ̀ títí láti ìgbà yẹn là wá mọ ìdí ẹ̀. Ló bá di pé ó fẹ́ ṣe birthday lẹ́yìn ọdún kan. Ló bá ní kí kábíyèsí wá mark ẹ̀ fún kó fi ṣe, kó fún ní orúkọ ààfin, orúkọ throne. Kábíyèsí ní kò jọ́. Kò jọ́. Kí ló ń fẹ́ ṣe fún? Kí ló ń fẹ́ ṣe fún nǹkan tó ń bèèrè lọ́wọ́ ẹ̀ láti jọ́ ẹ̀? Tó bá jẹ́ pé ó ti ṣe gbogbo kíní yìí láti jọ́ ẹ̀. Kò sí àní-àní òun ò bá fún ní. Irú èní yìí òun bá dé ládé pé ó ní title báyìí, ó ní title báyìí pé nǹkan tó ń bá fún ni ẹ̀. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ o. Òun mọ̀ Tádémákinwá ni. Ṣebí Tádémákinwá? Ó fún Tádémákinwá lóyè. Kó wá fún ọmọ tòun lóyè. Wọ́n ní kábíyèsí ní, ṣé o ò gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu? Kó ṣe Tádémákinwá. Ọmọ ọkọ ni Tádémákinwá náà. Ó fẹ́ fi Tádémákinwá wé ìwọ, wé ọmọ tiẹ̀. Pé ó ti ṣì. Má fọ̀rọ̀ Tádémákinwá sẹ́nu. Nítorí pé Tádémákinwá ti ṣe ọmọ ọkọ lọ́tùn lósì left and right wọ́kẹ̀. Pé kó kúrò wájú òun, kíní kan gbádà kodo. Ìwọ gan tó ń sọ̀rọ̀, ṣé o mọ̀ pé wọ́n ti gba ipò tiẹ̀? Torí ìkà ni ẹ́, ẹni iṣẹ́ ibi ni ẹ́. Tó ń bá tọmọnìkejì jẹ́ káàkiri, tó ń ṣoògùn káàkiri. Ṣé ìwọ mọ̀ pé wọ́n ti dethrone ẹ̀? Wọ́n ti dethrone ẹ̀, àbí o mọ̀? Wọ́n níbi tí bá wọ̀. Kábíyèsí ni yèyé olú Ọ̀ṣun. Gbogbo yèyé olú Ọ̀ṣun tó fún ẹ. Pé ṣé o mọ̀ pé wọ́n ti gbà? Tọ́mọ ẹ lóye ń sọ. Ṣé o mọ̀ pé ìwọ gan ò deserve nǹkan kan láàfin? Ló bá ló tì ọ́. Ló bá lọ pé àwọn ìjòyè kan wá gbọ́. Ṣé o mọ̀ pé àwọn tó máa ń side ẹ̀ tán wà láàfin? Àwọn oníjẹkújẹ tán side ẹ̀ láàfin báwọn yẹn ṣe dé. Kábíyèsí báyìí, Ashley wá pè wá o. Pé báyìí ló ṣẹlẹ̀ o. Pé ó ní wọ́n ti gba title òun. Kábíyèsí wá ní òun kan tí ì fẹ́ announce ẹ̀ bẹ́ẹ̀ tí ń sìn yín. Òun fẹ́ announce ẹ̀ lórí rẹpẹtẹ ẹ̀sìn kí gbogbo yín kó declare ní ìṣojú gbogbo yín. Òun ló wájà. Òun ló wá wàhálà tó ń dẹ̀ fún ní túláàsì nǹkan tó ń wá. Ló bá ní kó wá fún ọmọ òun ní title. Ọmọ bí báwo? Ọmọ tí ọ̀rọ̀ yìí wà lórí ẹ̀ táì tí mọ̀ ìta fẹ́ ṣe. Tí Ashley tí mọ̀ ètò fẹ́ ṣe. Kì í ṣe kábíyèsí. Àwọn kábíyèsí wọ́n ti ready ẹ̀ dáadáa. Tó rò pé bóyá eré ni kábíyèsí ń ṣe. Ó rò pé bóyá bó orí òun ò ṣe pé yẹn lórí gbogbo èèyàn ní ọ̀dọ̀ tàbí tiẹ̀. Tó ń fi kábíyèsí ṣeré. Torí ẹ̀ ni ṣe máa ń sọ fún àwọn èèyàn wa pé ẹ má worry gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ nínú comment pé kábíyèsí ò ṣe kíní, kábíyèsí ò ṣe gbá, kábíyèsí ò ṣe àwọn. Kábíyèsí bó ṣe wà yẹn ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ nǹkan tó ń ṣe. Tá bá sọ tiwa títí kábíyèsí mọ ibi tó máa yọ sí wọn. Àwọn oníṣẹ́ ibi ó mọ bó ṣe fẹ́ yọ sí wọn tó máa fi dùn wọn. Lọ bá àwọn ìjòyè wá ní, kí ni kábíyèsí wá ní ṣé fẹ́ gbọ́? Ó ti pẹ́ tí Ògúnjayé Dáyétì tó ti sọ fún òun pé ẹni tí wọ́n ń pè ní, wọ́n ní ìjọ yẹn pé kábíyèsí ti sọ fún un pé kó gba title yẹn lọ́wọ́ yẹn yèyé
Olú-Ọ̀ṣun yẹn kán gbà á lọ́wọ́ ẹ̀. Wọ́n gbà á lọ́wọ́ Ashley o because gbogbo nǹkan tí Ashley ń ṣe ní ààfin kò sí èyí tó wọ̀n mọ́. Ṣé ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló ń pe orí Ashley, tó ń pe orí Queen Naomi, tó ń pe kankan nínú shrine ẹ̀ nínú yàrá ẹ̀, tó ń pè. Wọ́n ní kò sẹ́ni tó mọ̀. Ìyẹn Ògúnjayé yìí, Ògúnjayé deity ló gbọ́, ló sọ fún kábíyèsí pé kábíyèsí wá o. Ashley ń ṣe nǹkan tí ò dáa nínú ààfin. Olè yìí ń fún un ní ààyè láti máa gbégbá ní ààfin. Pé ti ara ẹ̀ ló ń ṣe o. Iṣẹ́ ẹbí kún ọwọ́ ẹ̀ o. Ẹni tí iṣẹ́ ẹbí dẹ̀ ti kún ọwọ́ ẹ̀ kò yẹ láti máa gbé igbá, máa ṣiṣẹ́ tó ń ṣe láàfin. Kí kábíyèsí yá tètè, kó tètè bẹ̀rẹ̀ sí ní dethrone ẹ̀, kó dethrone ẹ̀ kíá. Àìjẹ́bẹ̀ tó kábíyèsí bá yé ń gbà láàyè, pé kábíyèsí máa forí fa o. Èyí tí kábíyèsí máa forí fa ló pọ̀ jù nínú ẹ̀, kó tètè gbọ́ràn kíákíá kán yọ kúrò nínú oyè yẹn, kán má pè é lóyè yẹn mọ́. Kán má foyè yẹn pè ìyẹn Yèyé Olú of Ọ̀ṣun, pé kán má pè é. Wọ́n ní òrìṣà Ògúnjayé ló sọ bẹ́ẹ̀. Pé kí kábíyèsí kó kàn lọ sọ fún, pé kábíyèsí kò dẹ̀ tí ìyá tí kábíyèsí máa sọ. Ló bá ń sọ fún àwọn ìjòyè pé etí yín gbọ́, ẹ ti tẹ́tí yín dáadáa. Òun fẹ́ ṣàlàyé kóun declare fún yín pé Ashley ò lè ṣe nǹkan kan, kò lè gbégbá kankan ní ààfin yìí mọ́. Pé òrìṣà Ògúnjayé ló sọ báyìí, pé ó ti pẹ́ tó yẹ kóun ti stop ẹ̀. Òun ti sọ fún un pé òun ṣẹ̀ sọ fún un officially lénìí. Wọ́n ní ṣe Ashley ó jọra mọ́lẹ̀ pé kékeré lòun kò, ṣé ó ti gba title tó o. Torí ẹ̀ ló ṣe ń ṣe kábàkàbà. Báwọn ìjòyè ṣe wá, kábíyèsí, àwọn ò mọ̀ pé bó ṣe rí nìyẹn o. Àwọn kàn rò pé bóyá nǹkan táwọn lè sáré sọ kó dẹ̀ dáríjì. Kábíyèsí ní kò sí ọ̀rọ̀ kíní. Ẹ ṣáà gbọ́ nǹkan tí wọ́n sọ pé Ògúnjayé sọ. Òrìṣà Ògúnjayé. Wọ́n ní báwọn àwọn àgbà, àwọn elder, wọ́n bọ́ ṣe ń dìde ní kọ̀ọ̀kan. Wọ́n dìde. Wọ́n ní pé lè tún ju agbára wọn. Ṣé èsì tó jẹ́ pé Ògúnjayé ló sọ bẹ́ẹ̀? Ṣáwọn lẹ́nu ọ̀rọ̀ ńbẹ̀? Wọ́n ní bí gbogbo wọn ṣe palẹ̀ mọ́ tán kúrò láàfin nìyẹn. Wọ́n ní Ashley bẹ̀rẹ̀ sí ní jọra mọ́lẹ̀. Ṣé ẹ mọ̀ pé kò sí nǹkan ó ti tán fún Ashley? Gbogbo gàlégàlé kábíyèsí mọ bó ṣe lè fìyà jẹ wọ́n. Kábíyèsí kọ́ ló fẹ́ fìyà jẹ wọ́n, Ọlọ́run ọba ayé ló máa fìyà jẹ wọ́n. Bá ṣe ń yọ sí là ń yọgbọ́n. Ṣé wọ́n sọ pé àwọn burú ni? Ẹ mọ̀ pé gbogbo immunity wọn pátá, àwọn ará immunity yẹn náà ni. Pé kábíyèsí ti gbà, ó ti yọ wọ́n dànù bí jìgá. Ẹ̀yin èèyàn, mo ní kí n sáré gbé ìborùn yìí náà wá sí etí ìgbọ́ wa. Wọ́n wá pé kán wá fọ́mọ òun ní title. Wọ́n fún un ní crown of Ife kíní kan. Wọ́n á dé ní prince, kán wá ṣe fún un ní prince kíní kan crown of Ilé Ifẹ̀. Wọ́n ní kò jọ́. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ tẹ̀ ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kí ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan ni, kí ẹ bá fi tókù sí nínú comment. Ẹ ṣé o, bye.